ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى táyé bá tẹ̀mí wò tí ó bá rán ni wọ́n lè sọ pé oògùn ló ní tó dájú iṣẹ́ Ọlọ́run mà ló sọ wá dẹni àlébà lójú ọ̀tá wa àlébà lójú ọ̀tá wa ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n mà ti dáná jílẹ̀ kò ní wọlé táwọn àbá wa kò ní wọlé táwọn àbá wa àwa ń dúpẹ́ kádàrá rẹ̀ tó kọ sínú ayé wa ṣèkẹ́ṣèkẹ́ fún bàbá ni máa tán ṣe sábàbí tàbí ṣoríire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún. alhamdulillah. à ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé tó pàdé tí Ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ ìgbéda kìyàmà. Allahumma amin. À ń fi àsìkò yá fi ń bẹ lọ́n àmọ́ ìyá wa tí Ọlọ́run lò ní sábà bí a sì ń gbọ́ra wa ní ọjọ́ mẹ́jọ yẹn nà kó mi ò látòkè délẹ̀ Ọlọ́run bá lè kọ́lá mẹ́jọ kọ́rọ̀ wọn dàrú. Àmín. gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń fi àyè wálẹ̀ tá a fi wá ń gbọ́rọ̀ Ọlọ́run àlékún dáadáa kọ́lọ̀ bá lè kọ́lá kó sí fẹ́ nìkọ̀ọ̀kan wa. Àmín. wala gbólóhùn la ilaha illallah. ní ìjẹjọ́ à ń sọ̀rọ̀ nípa àwọn arkanul iman. A sọ̀rọ̀ nípa pé nínígbàgbọ́ nínú àwọn màláíkà. A jẹ́ kó yá pé orígun tí ìmánì ní mẹ́fà ni. A ti wá sọ bí méjì àti mẹ́ta. A ti ṣàlàyé nípa al-imanu billah. Àkọ́kọ́ nù wa malaikatihi, orí àwọn wa malaikatihi kí ni nǹkan tá ní tá fi mọ̀ ìgbé àgbà àwọn màláíkà àgbà wọn gbọ́. A ṣàlàyé níjẹjọ níwọ̀n bá bí Ọlọ́run ṣe ní kí àsìkò ọkọ̀ gbà wá mọ́ orí ẹ̀ náà láti stop. Wa kutubihi, bó ti jẹ́ pé a mẹ́nu bá eléyàn náà díẹ̀ ṣùgbọ́n àsọ akànrà yẹn lérèfé méjèèjì láwà kó papọ̀ tàbí mẹ́ta nípa pé orígun ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ká nígbàgbọ́ nípa àwọn tírà
tọ́lọ́run bá àlejò ọlá tó sọ̀kalẹ̀. Àwọn tírà yìí mélòó ni wọ́n á nígbàgbọ́ nínú wọn. Àkọ́kọ́ hadith Abi Dharri radiyallahu anhu tọ́lọ́run bá àlejò ọlá kó bá ní yọ́nú sí. Ó bi Ànábì léèrè mọ́sọ hadith yẹn ní ìjẹjọ́ wípé ya Rasulallah eré òjíṣẹ́ Ọlọ́run kamil anbiya mélòó láwọn ànábì Ọlọ́run. Nínú àdíìsì yẹn ni màá ti sọ̀rọ̀. Inú béèrè mi tí Abu Dharri tó béèrè òun náà ni pé mélòó ni tírà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ wa. Ànábì jẹ́ kó yé pé 104 òní gbogbo tírà tọ́lọ́ ọba àlekọ́lá tó sọ̀kalẹ̀. Gbogbo tí àtọ̀lọ́ sọ̀kalẹ̀ ó jẹ́ 104. Ànábì ṣàlàyé sallallahu alaihi wasallam ipe Ọlọ́run bá lékè ọlá sọ 50 inú 104 yẹn. 50 ń bẹ òní à ń pè ní sùn. Wọ́n sì sọ̀kalẹ̀ fún Ànábì wa ṣí nínú 104. Wọ́n jọ kọ́ yọ 50 yóò kù mélòó lẹ̀? 54. Yóò kù 54. 54. Wọ́n sọ 50 kalẹ̀ fún Ànábì wa ṣí nínú rẹ̀. Wọ́n sọ 30 kalẹ̀ fún Ànábì wa Idris alayhi salatu wassalam. Ànábì sì jẹ́ kó yá pé Ànábì Idris Akhno òun lórúkọ rẹ̀. Akhno wọ́n sọ 30 kalẹ̀ fún. Wọ́n sọ 10 kalẹ̀ fún Ànábì wa Ibrahim alayhi salatu wassalam. Ó di mélòó? Ó kù 14. Ànábì ní síwájú kọ́lọ̀hún tó sọ Tàórátà kalẹ̀ fún Mùsá, Ọlọ́run sọ Súfí 10 kalẹ̀ fún. So tàbá sọ pé Tàórátà lọ́lọ́run fún Ànábì Mùsá, ó ti kọ́kọ́ fún ní Súfí. Súfí tàbá wọ́n mọ̀ kìí Súfí, kìí ṣe Súfí tàṣọ́wúfò. Súfí ó ní o. Ó ti fún ní tírà 10 kó tó ẹ̀ṣẹ̀ wà fún ní Tàórátà. So tàbá wo 10 yẹn tó ọkọ̀ fún ó kù mélòó lẹ̀? Mẹ́rin yẹn làwọn àfáà máa ń sọ̀rọ̀ lórí pé Tàórátà tí Mùsá, Ìnjílà tí Ìsá, Zàbúrà fún Dáúdà, Àlùkùránì fún Ṣẹ́lá. Bí wọ́n wò pọ̀ sí pé nù 15 bẹ́ẹ̀ fún Ànábì wa ṣí alayhi salatu wassalam. 30 fún Ànábì wa Idris alayhi salatu wassalam. 10 bẹ́ẹ̀ fún Ànábì wa Ibrahim alayhi salatu wassalam. Ọlọ́run sọ 10 kankalẹ̀ fún Ànábì wa Musa alayhi salatu wassalam síwájú kó tó sọ Tàórátà kalẹ̀. Tabaro Tàórátà máa ó di 11. Yóò wà kù 3 lẹ̀. Zabur fún Ànábì wa Dawud alayhi salatu wassalam. Injil fún Ànábì wa Isa alayhi salatu wassalam. Al-Qur'an fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bí wọ́n wò fọ́ sí jẹ́nu. Àwọn tírà yìí àgbà wọn gbọ́ bá ń lódìdí pé 104 ní gbogbo tí àtọ́lọ́ sọ kalẹ̀ o. Ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ ń bẹ òun náà ní 4. Àfáà wa ní kí la fẹ́ nígbàgbọ́ ń bẹ. Ń bẹ nínú àwọn èyí tó kẹ́yìn nínú gbogbo tírà yìí ní tànábì wa Muhammad sallallahu alaihi wasallam tóró náà lọ káyìlì òun náà ní tírà rẹ̀ káyìn. Àwọn tó ti wá lọ níwájú nínú àwọn tírà tí wọ́n ti sọ̀kalẹ̀ tó ti lọ wájú. Ṣẹ̀ríà àwọn òfin tó wà ń bẹ èyí tó bá ṣe kòǹgẹ́ ṣẹ̀ríà wa àgbà bẹ́ẹ̀ á sì máa lò. Gbọ́dọ̀ kó bó ṣe wà nínú ṣẹ̀ríà wa iná lọ wà nínú ṣẹ̀ríà wọn. Èyí tó bá yapa ṣẹ̀ríà wa kò sí tọ́kà wá ń pa tàwọn tó ti lọ. Èyí tó bá yapa ṣẹ̀ríà wa á fi ilẹ̀ torúkú fi yàn ọ̀kan wá. Lọ́dọ̀ àwọn Ísírẹ́lì àwọn ẹranko tó bá ti lé ìkánná
wọ́n èé jẹ́ inú òfin tí wọ́n ní, inú òfin àwọn tó ṣáájú wa ní. Ẹranko tó bá ti lé ìkánná wọn ò ní jẹ́. Kò sì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí a ní shari'u man kana qablana shari'un lana idha lam yukhalif shari'ana. Shari'u man kana qablana shari'un lana idha lam yukhalif shari'ana. Òfin àwọn tó bá ṣáájú wa lọ, ṣẹ̀rí àwọn òfin tiwa náà ni lókùrúgbà tí ó bá ti tako òfin wa. Onílì tí mo fi lé ẹbá sí lórí gan. Àwọn àfọ́ wa ní ìtọ́ wá wà ní òfin wọn yẹn kọ̀ọ̀kan wa a lè lò. Ṣùgbọ́n tó ti tako tiwa làwọ́ mú ìyẹn ọ̀kan wa. Èyí tó bá wà ní àwọn ìwé wọn yẹn náà yálà èyí tí kò sí lọ́dọ̀ tiwa rárá. Ara àwọn òfin kan kò sí lọ́dọ̀ tiwa, ó sì wà náà tọ̀dọ̀ tiwa. Àwọn àfáà ní kíláàsì bẹ̀. Wọ́n ní lè pé gbogbo tí a tó ti lọ ọ̀rọ̀ tó wà nínú ìwé yẹn ìsìláàmù jẹ́ kó yá pé o gbọ́dọ̀ pé nírọ́ o sì gbọ́dọ̀ pé lódodo torí wọ́n ti tọwọ́ bọ̀. Ọmọ tó jẹ́rọ́ ń bẹ̀ ó fi hàn pé ìdáfímọ̀ sọ̀sọ̀ ni pé sẹ́kọ̀tà kò ṣẹ̀rí àwa tí ṣẹ̀rí àwa ọba sọ̀rọ̀ ń bẹ̀ ọba wo ò lè lò ọba wo ò lè filẹ̀, ṣùgbọ́n tí ṣẹ̀rí àwa bá ti sọ̀rọ̀ kọ̀sọ̀ náà ń bẹ̀. Èyí tó bá jẹ́ information tó jẹ́ àfúnni nírò o gbọ́dọ̀ pé nírọ́. Bóyá ìtàn kan ni wọ́n sọ àbáwọn òròyìn kan ni wọ́n fún wa, o ò lè pè nírọ́ o sì lè pè lódodo. La tusaddiqu ahlal kitab wala tukadhibuhum, má pè wọ́n nírọ́ má sì pè wọ́n lódodo. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn ìtàn kan wà tá a mọ̀ sí al-Isra'iliyat, àwọn ìtàn ọmọ Ísírẹ́lì tí wọ́n sọ tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà máa ń lò nínú àwọn ìtàn tí máa ń ṣe wáàsí tí ó dẹ̀ kan wá. Tẹ́bá rà àfáà tó bá jìrò dáadáa bí bàbá wa Gbani Madu Al-Arabi tí a máa ń tú tafsir, tí a máa ń tú tafsir lójú ayé wọn, tí a bá ti débi àwọn ọ̀rọ̀ kan àbó níbí àwọn ìtàn kan wà ń bẹ̀ ṣùgbọ́n wò ní sọ o, ìtàn tí Kùránì náà bá ti sọ fún a ní sọ. Ìdíyàn lè fi kó dánù ìyẹn lọ ó sì pọ̀ nínú àwọn tírà tafsir, kódà àwọn àfáà kọ tí a lórí ẹ̀ al-Isra'iliyat fi kutub at-tafasir. Àwọn ìtàn ọmọ Ísírẹ́lì tó yẹ pé àwọn ni wọ́n nìtàn adẹ̀mọ́ dùn, àwọn ìtàn máa ń dùn gan, yóò dùn tínú ló dùn gan. Ikú wọn lánàá bí Sulaiman ó wà lórí ilé rẹ̀ ńjọ́ kan, àbàbá náà bí Daud ó wà lórí ilé rẹ̀ ńjọ́ kan, ó wá rí ìyàwó ìkánú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ń wẹ̀, obìnrin yẹn wá fáìn. Ànábì Dáúdù wá òkè obìnrin fáìn tó báyìí. Ó wá ní ọkọ rẹ̀ ọ̀ràn lọ sógun níbi tí agbára rẹ̀ ò ti lè ká, wọ́n wá pọkùn síbẹ̀. Ànábì Dáúdù wá fẹ́. Ọ̀gọ̀rọ̀ tírà tafsiri lẹ́tì máa bá irú tẹ̀bẹ̀ tí a kọ lédè Lárúbáwá kalẹ̀. Ìtàyẹ̀ ọdẹ dùn gan. Wọ́n wà fi sọ máyà Qur'an tí Ọlọ́run sọ pé àwọn kan kó ẹjọ́ wá bá Nàbí Dáúdù alayhi salatu wassalam yìí pé ọmọ ìyá mi ó ní ràkúnmí mélòó 99. Ibi ayà ni wọ́n ti mú ìtàtúmọ̀ sọ ìwá ọ èmi wá lẹ́yọ kan, òun tó wá gba ẹyọ kan tèmi ọjẹ̀mọ́ tiẹ̀ tó fi 100. Dáúdà báwa dájọ́ pé ibẹ̀ ní dáadáa ti wá rántí pé in tó ṣẹlẹ̀ lọ́lọ́run fẹ́ ọkà forí balẹ̀ fọ́lọ́run pé òun wá forí dé. Bí tẹ̀yẹ ṣe dùn wallahi kò ṣẹlẹ̀ sáà Nàbí Dáúdù ó dùn gan o, ìtàyẹ dùn gan. Ó wá pọ̀ bá lóríṣiríṣi. Ẹn tí wọ́n parọ́ mọ́jú láyé Ànábì Mùsá ni alayhi salatu wassalam. láyé Ànábì wa Mùsá alayhi salatu wassalam. Àwọn àfá ayé tó ti rọrùn ní o. Ṣẹ́rí súnà sí oore gan tó pọ̀ o. Àwọn Yorùbá wọ́n gbé àmbóbó lọ
tipẹ́tipẹ́ ìwà táà wà kéèké àbí tá tó dàgbà díẹ̀ náà àwọn àfáà kan máa ń ṣe kẹ́sẹ̀tì kan sínú kìíní tẹ́ máa gbọ́ àwọn ìtàn búkúbúkú tí ó sì dùn ó fìdáǹfì ọ̀pàràmbà ẹ̀ ti máa rántí ìgbà tó wájà gbẹ́lagbà dé ó ti máa aláàfà arákùnrin kan bẹ lẹ́yìn ànábì wa Musa ànábì Musa lọ dáràn lọ́dọ̀ àwọn èèyàn nígbà tí wọ́n lọ aláàfà báwọn àgbẹ̀yẹ ṣe dùn kódà ẹnìkan náà tí máa ń sọ báwọn tí máa ń sọ̀rọ̀ ànábì Musa gan ọwọ́ jẹ́ nìkan náà ọmọ kí o bàbá máa dùn tó ń jó wá sí bàbá wa ránṣẹ́ sí pé lágbájá nìrẹ̀dá kọ ẹni ni ọjọ́ mẹ́jọ ọlọ́run fẹnu rẹ̀ jóná lálìkẹ́ àmà kí n wà tí Musa jọ papọ̀ kẹláyà náà wíwá Musa gbogbo àríyà náà wíwá Musa so a nígbàgbọ́ ń pa àwọn tíra information tí ọba wá ẹ ní pè nírọ̀ ẹ̀fì Israẹli yá tilẹ̀ àfi tí nǹkan yẹn ọba ti lọ forí gbàṣẹ̀rí àwa lálẹ́ lò ṣùgbọ́n tá a bá ti rí pé ìtàn ikú àdínkù báwọn ànábì Ọlọ́run àwọn mẹ́sàn-án ìyá wèrè kọjá báwọn o a sọ̀rọ̀ ànábì bá mi ní wọn o wọ́n tọwọ́ bọ ìwé àwọn ànábì wọn o ọ̀gá gbogbo owó ìpátá wà ní Al-Qur'an Al-Karim àwọn àgbàgbọ́ torí ń tọ́ka wa nù Yorùbá ní kàgùnkàgùn kíní kan lọ́kàgùn sí àlìkàmọ́ Kùránì yẹn lọ́kàn wà àgbàgbọ́ àmọ̀ǹkà kódà kí mùsùlùmí wọn máa lò Kùránì ká kódà tó bá ní sọ̀rọ̀ bó lùsílẹ̀ kọ́ lọ́n sọ̀rọ̀ Ọlọ́run kọ lẹ́tà wà látòkè sánmà lẹ́tà rẹ̀ sọ́mà ànábì Ádámù lórílẹ̀ ayé ọ̀wà lè dá lẹ́tà Ọlọ́run ká ó sì bẹ̀ kọ́ ọgbọ́n sọ ọ̀wà lè dáka kọ̀tàṣẹ́ tí olólùfẹ́ rẹ̀ kọ lẹ́tà sí tó wà nílùú òkèrè tó wá kọ lẹ́tà sí ẹni tí wọ́n kọ lẹ́tà sí ò lè dáka ẹnìkan ní wọ́n bá wá ní ọmọ mi bá ń ka lẹ́tà tọkọ mi kọ sí mi wọ́n ní wọ́n láwọn míì sí yín gan-an nǹkan ẹni pé kò lè gbádùn lẹ́tà wọn kì í gan bẹ́ẹ̀ wọ́n sá sọ̀rọ̀ wọ́n ní I miss you àìsèkínní kàbí wọ́n sá kọ́gbẹ̀ bí kò jẹ́ pòun gẹ́gẹ́ òun ló gbé lẹ́tà yẹn lọ́wọ́. wà á máa kọ́ra Al-Qur'ana náà làkàrà mọ́tà wà á fi dùn. قد فاز فوزا عظيما وحافظه قد فاز فوزا عظيما. ẹ ń bá mọ Kùránì ká ó ti jèrè ayé àti tọ̀run ẹ ń bá tó wá lè gbé ságbárí president general náà ṣe ẹ jẹ́ á gbìyànjú káàkà má fi tó lé kò sí tí ń jẹ́ pé ń fi Kùránì ọ̀rọ̀ ọmọ nígbèrè níjọ súná ẹja gbowó Kùránì sẹ́yìn wá Kùránì èsì gbogbo àwọn nǹkan ìwọlẹ̀ tá à ń fi ń ṣeun. wa man taraka al-Qur'ana dalla sabilahu yaishu mina dunya ka'ishil bahimi. ẹ bá ti gbé Kùránì jùlẹ̀ ó ti sọnù yọ́kà máa lùsẹ̀ ní ẹranko ni ẹ jẹ́ kí n sọ kí nìkan fún wa wàláì kéwò lè o mo tó fọlọ́n sí lẹ́rìí wàláì kéwò lè ẹjọ́ ẹ jẹ́ ká lọ kó eye sí ìdágbà kọjá rẹ̀ pé 60 years ní mí 70 years ní mí ààrẹ ń tó gbà Islam nínú àwọn sálàfù tí ẹ ti ṣáájú wa lọ at age of 60 wọ́n sì ha olùdí Al-Qur'an sórí wọn tó jáde láyé sọ mímọ̀ ẹ̀ka àwọn ọ̀sọ́ kí àṣọ yíyá báyìí fún wa o kì í ṣe pé yálà ń sọ wà tá a jókòó yìí o lẹ́yìn àwọn tó jẹ́ ọmọ kéékèèké náà wà báyìí o àní tí ẹ lè kà á èèyàn ọ̀dàgbà rẹ̀ kò lè ju oṣù mẹ́fà lọ gbogbo táwọn wò kó léwu tó bá jẹ pé ìjọba Nàìjíríà wọ́n bá wa so owó máa ní tí ẹ rí ìtì ìṣẹ̀lẹ̀ gan ni pé òṣìṣẹ́ wà ń lo ìní dáwà lálẹ́ nígbàgbọ́ náà Ọlọ́run dáadáa ló jẹ́ pé ọ̀rọ̀ ìmánì la fẹ́ sọ gbogbo nǹkan tá à ń sọ yìí àwọn kan bẹ́ẹ̀ ẹ̀rí pé tí mo bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ ìdíje ẹ̀ẹ́dógún náà kọ́lá bẹ̀rẹ̀ ni òun náà ni pé alladhina yu'minuna bil ghaib àbákì wàbí sí sáyìn so alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n gba nǹkan tí wọn ò rí
tí wọ́n gbàgbọ́. So nǹkan tí wọ́n ò fojú rí wọ́n gbàgbọ́, inú nǹkan tá a fojú rí tá a gbàgbọ́ ọ̀pọ̀. Ànábì ni ẹni tó bá sọ yí pé alif sallallahu alaihi wasallam lam mim gbólóhùn yẹn lára tá a ti ti dó lẹ̀ fún. Alif lásán ládá 10, mímù lásán láàmù lásán ládá 10, mímù lásán ládá 10, alif lam mim nìyẹn. Tí a gbé alhamdulillahi rabbil alamin ẹ̀wù yára fi tó wà ń bẹ ẹ̀wù ládá tí wọ́n gbà. Ṣùgbọ́n bí a ti sọ akàgbọ́ ni torí pé àfojúrí ládá yẹn kò jẹ́ ká nígbàgbọ́ bẹ́ẹ̀ dáadáa ládá. Sọ́dà bí wọ́n sọ yí pé tíjọba Nàìjíríà àbí l'Ọ́yọ́ state tower tí gọ́ọ̀nà ṣe Mákindé bá sọ pé gbogbo ẹni tó bá lè máa Al-Qur'ani nǹka kọ̀sọ́kútọ̀ ha o yóò máa gba 300,000 naira lóṣooṣù tí ó fi jáde láyé. Ìgbàlá lẹ́mọ̀ pẹ̀lú kí ó kàn. yóò kú fàyà. Àwọn bàbá wa tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ní 100,000 gan ti dá. Ẹ́ẹ̀rí pé àwọn èèyàn nílà àká yìí fúnra wọn ni wọ́n máa ń sọ fún àbágbé ẹgbà sí i. Bẹ́ẹ̀ làwọn àgbà lónìí. Torí pé wọn ò sọ àjẹ́ àmọ́ wa máa ní. Ṣùgbọ́n ládátá gbà kọjá owó. Ládátá gbà ọkọjá owó. Ládátá gbàṣẹ ọkọjá owó. Mo rò pé Yorùbá yẹn yé wa. Àìmọ́sí lábẹ́ bí ọ̀rọ̀ ọ̀fẹ̀tò sọ́mọ bíbí náà ni. Sáyẹn lẹ pé. So bí ọ̀rọ̀ ọ̀fẹ̀tò sọ́mọ bíbí ó ní. Ṣé rí àwọn kò ti dá báyìí ló ti dá. Àwọn tí obìnrin tó bá rò wò bí màmá torí páwọ̀ ọkùnrin òdò lọ ni. Mo fi ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra. Ìyìn tí ìrí obìnrin náà tí ọkọ rẹ̀ bá lè gbé nǹkan tí mo sọ ìkalẹ̀ kódà kó ti wọ menopause ó lè ráyàn ká bá pẹ̀lú ọkọ̀ òbẹ̀ lọ kọ́lọ̀mọ́dé wò ló ti wọ menopause. Tọ́pìn bá ní ẹlẹ́à ó ní àyè òfin náà lè wà ní pé tọ́ ọba ìlú lóyún pẹ́rẹ́ báyìí pregnancy allowance rẹ̀ tọ́ ọmọ gbà 1 million naira lóṣù ní pé olóyún o pregnancy allowance rẹ̀ 1 million. So tó bá wá bímọ pé a kàn gbọ́ wẹ́ẹ̀ tí ó bímọ o delivery allowance rẹ̀ pé ó tiẹ̀ ti bímọ 10 million naira. Ẹ máa gbọ́ o. Pọ̀ wá ń bá wá fún ọmọ lọ́yàn ẹ wà ní délé yòó nítumọ̀ ọmọ gbọ́ 5,000 naira lóṣooṣù 5,000 naira. Ẹ rí i pé omi ò ní fọmọ lọ́yàn tó sùn méjì lọ tó rówó bẹ̀ kéré. Fúnra náà sọ pé ẹja bímọ lọ́mọ ẹ̀ ọmọ oṣù kan wọ́n bímọ ní sàlẹ̀ ńlẹ́ ọ. Àbọ̀ náà ní máa ń wọ ìyá alágbájá ìgbà náà ni wọ́n máa rẹ́ sàǹkú ìyá alágbájá nù ọ̀sẹ̀ 3 ló ti lóyún lọ́mọ. Ṣébí lọ́mọ ló ti wà ní jẹ́ sọ́wọ́n ní ìṣẹ́wò. Torí pé àlàwáǹsì tó wà níbi títí fífún ọmọ lọ́yàn àlàwáǹsì yẹn ti kí ni ó kéré. Sáàrò bí ẹlòmí òbí lọ́sí méjì ìbáyàn kẹ wàlẹ́ ọmọ ń bẹ lára mi. So tá a bá nígbàgbọ́ nú Ọlọ́run tá a nígbàgbọ́ nú Al-Qur'ani Karim tá a sì gbà pé lẹ́tà Ọlọ́run ni látòkè sánmọ̀ wá sílé ayé a sojú kòrò bá sì máa ká arapa gbàgbọ́ nù tá a bá máa ká ilá máa fi bẹ́lọ̀ ẹ jẹ́ ká lọ change ìgbésí ayé wa àwọn ọmọ wa ẹ jẹ́ wọn lọ mọ Qur'ani ká káwa náà sì máa ká káwa máa ká kásọ́tìlì bá kọ́ra inú ilé eléyìí ó ìsẹ́kọ̀ọ́ di 40 days tánà bí fi ní Ọlọ́run máa dá màlàíkà tí ó bá yí sọ́nà ilé òun tábùrú òfin ní wọ̀ lálàsí ò ní wọ̀ tọ́wọ́ ti kóṣù kan tó kà tó ní wọ́n bọ́ ọkà kíkà tẹ́bí mi ṣe kíkà ti láwọ́ kíkà ti ìsọ ọdún ilé kó níbi àṣàṣì kó níbi ọdẹ èṣù tọ́wọ́ ti áwòkè oṣù kan bí ibò tí mo ti ká àmà mi kúrà ní ẹ máa kà ló sọ́ọ̀sẹ̀ bákọ́rà ẹ wo protection tí ó wà náà léwu ànàbí ò sì lè sọ̀rọ̀ ọkọ̀ má rí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó láti sagbára ó ní Kùránì láàmà yìí
akàbọ̀ orílẹ̀ alẹ́ àndébìlà dẹ́ alẹ́ ẹjẹ́ àlọ́mọ Kùránì o ìyẹn bá al-imanu billah wa malaikatihi wa kutubihi àti yàjú rẹ̀. Mo sọ fún wa pé ìfẹ́ pẹ̀lú bí àwọn eléyìn torí bí tí mo ń lọ gẹ́gẹ́ méjì tọ̀ká ìyẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀. Wa rusulihi a nígbàgbọ́ pa àwọn òjíṣẹ́. Àwọn òjíṣẹ́ tó wáyé ó jẹ́ mọ́sọ́nì jẹjọ 124,000 òjíṣẹ́ gẹ́gẹ́ bó sì wọ́n náà dísà bí Dharri radiyallahu anhu. Ó bí ànàbí rẹ̀ pé kámìlì ànbíyà mélòó láwọn ànàbí Ọlọ́run tí yàtọ̀ ń bẹ láàrin ànàbí Ọlọ́run àti Rasul nàbí yù àti Rasul. Definition tá a máa ń gbọ́ ni pé àwọn ànàbí Ọlọ́run òun ẹni tó lọ ránṣẹ́ sí ṣùgbọ́n tí ọ̀pá wọn láṣẹ kí wọ́n jẹ́sẹ̀ hàn yọ̀rọ̀ nìyẹn o. Kọ̀lọ́ o nígbà tẹ̀ ní ránṣẹ́ sí yàn wọ́n kọ́ yàn ń sẹ́ wọ́n á ní iṣẹ́ tá a kọ́ wọn ò má lò ó ṣíṣẹ́ rí nu ọkàn kọ́ lásán ni o a kàn ránṣẹ́ sí ọ ní o àgbo bí ṣiṣẹ́ o. Definition yẹn ò lọ kí definition tó lọ ìta ń pè ní Rasul man awha Allahu ilayhi òun náà lẹ́nu tó lọ́wọ́ bá àdékẹ́ ọlá ránṣẹ́ sí. Àwọn tàbí ká gbé wá pé man uhiya ilayhi ká gbé wá ní majhul òun lẹ́nu tó lọ́wọ́ ránṣẹ́ sí. Wa umira bitabligh wọ́n sì pa láṣẹ Rasul máa ń sọ yẹ o wọ́n sì pa láṣẹ pé kó jẹ́sẹ̀ yẹn ala shari'in jadidin pẹ̀lú ṣẹ̀ríà tuntun òfin tuntun. Ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam ẹni tí ń jẹ́ nàbí man uhiya ilayhi olè tí wọ́n ránṣẹ́ sí. Wa umira bitabligh wọ́n sì kó náà láṣẹ kó jẹ́sẹ̀ yẹn lakin ala shari'i man kana qablahu. Ṣùgbọ́n lórí òfin kan tẹni tó ṣáájú rẹ̀ ti lò tẹni tó ṣáájú rẹ̀ owó ò ní mú òfin ní ìwà tẹ́ ẹ bá ṣàkíyèsí nígbà tá à ń sọ̀rọ̀ Tira ní ìsìn ẹwà dúró tí àtọ́lọ́ sọ̀kalẹ̀ ẹwà dúró ànàbí wọ́n náà àwọn ànàbí Ọlọ́run jẹ́ 124,000 gbogbo tí àtọ́lọ́ wá sọ̀kalẹ̀ tó jẹ́ 104 yìí àárín ànàbí bíi mélòó ló ti pín kò yé wa. Ànàbí márùn ó fún Ṣíìtù ní 50 ó fún Idris ní 30 ó fún Ibrahim ní 10 ó fún Musa ní 10 nìkan síwájú kó tó fún ní Taurat wọ́n di ó di mẹ́rin báàbí ó fún Isa ó di márùn ó fún Isa ó di mẹ́fà ó fún Muhammad ó di méje. Gbogbo wa ó fọ̀ yẹn pátá àárín àwọn ànàbí Ọlọ́run méje ó ní gbogbo òwe wọn ìlọ́ra sí sánàbí méje ní wá bẹ. Ẹlòmíì wọn ò fún níwèé ṣùgbọ́n wọ́n ránṣẹ́. Àwọn kan bẹ inú àwọn ìwé tọ́jẹ́ wá ó fọ̀ yìí tánàbí kan ti lò inú náà tó kọ́ntínú tí ń lò. Mẹ́tàlá Yushau ànábì Yushau ọmọ kéwú Musa lọ jẹ́ òní Musa máa ń mú káàkiri ọmọ akéwù rẹ̀ ni. Ọlọ́run padà sọ́dọ̀ nàbí Ọlọ́run lẹ́yìn ànàbí Musa lẹ́yìn bàtà nàbí Musa kó lórílẹ̀ ọ̀rọ̀ Yushau náà ń sẹ́ kò fún ní tí àmì ìmọ̀ nàbí yù ní Yushau kìí ṣe Rasul torí tí Musa lòkù ní lò Taurata náà lò náà lò. Òkèà ànábì wa Dawud alayhi salatu wassalam Zaburu tó lò òun náà ni Sulaimanu lò. Wọ́n wà ní Sulaimanu Dawuda Ọlọ́run ní Sulaimanu jogún Dawud ní tó jogún ń bẹ̀ lọ gbọ́yé àwọn ànàbí Ọlọ́run èyí jogún ara wọn wọ́n èyí jogún ilé kò jogún kankan nǹkan méjì ló jogún ó jogún ìjánàbí Ọlọ́run ó sì jogún ọba kìí ṣogún property
èèwọ̀ ni tánàbí Ọlọ́run kan bá ti kú property rẹ̀ ọmọ rẹ̀ ò gbọ́dọ̀ jogún ẹ̀. Èèwọ̀ ni. So tọ́lá máa sọ pé wọ́n rí sẹ́ Sùlẹ̀mánù Dàúdù, Sùlẹ̀mánù jogún Dáúdà, ó ti máa gbọ́ yé ń bẹ̀ ń pé waritha nubuwwata wal mulk. Ó jogún ìjánàbí Ọlọ́run. Sùlẹ̀mánù ò lo tírà míì ju tí Dàúdù lò lọ, Zaburu náà lò lò. Ìgbà tí Abu Dhari, àwọn ọ̀rọ̀ kan mẹ́tẹ́ wà clear ní ìsọ́yẹ́ pé yóò takun tá a ti ń gbọ́ tẹ́lẹ̀. Ìgbà tí Abu Dhari tí a dílé tó bí ànábì lérè yìí pé ọ̀dà náà ta wá ní àkọ́kọ́ àwọn ànábì Ọlọ́run. Ànábì ní Adam. Abu Dhari wá béèrè pé ànábì yóò mórísà lọ sí ànábì tí ń ránṣẹ́ lò. Ó fẹ́ kọ́ ànábì kan bẹ wọ́n èé ṣe rọ̀ṣúù ṣùgbọ́n ànábì ni wọ́n. Kì í ṣe pé wọ́n pa wọ́n láṣẹ ṣùgbọ́n torí bóun làkọ́kọ́ ànábì yóò mórísà lọ wọ́n ọ̀ṣọ́ tírà kalẹ̀ fà Ádámọ̀ ni ṣùgbọ́n rọ̀ṣúùlù ló náà. Tá bá ń sọ yìí pé awwalul mursalin pé Núhù ni pẹ̀lú àdíìsì yìí alhamdulillah kìí ṣe Imam Bukhari lọ́gbà wá Imam Bukhari lórógùn lọ́dọ̀ ẹ̀ àwọn mídíà kan àfáwà Ibn Hibban Imam Tabarani àwọn onígbàdí Simon káìwá. Àwọn ni ànàbiyyun mursalun sànàbí Ọlọ́run tọ́lọ́run náà ni ànàbí ní náà bẹ́ẹ̀ ni. Ó bẹ̀rẹ̀ pé Adam nabiyyun mursalun. Ànàbí tó wá sọ kọjá rẹ̀ pé khalaqahullah biyadihi ọwọ́ Ọlọ́run gẹ̀ǹgẹ̀ ìlú fi dáadáa mọ̀. Wa nafakha fihi ruh Ọlọ́run ló fẹ́ bìsílà Ọlọ́run ló gbé dìde ó sàṣọ pẹ̀ lọ. Ànàbí wá ní ìwọ Abu Dhari mélòó mo pa àwọn ànàbí Ọlọ́run fọ́ ó ní 124,000 bí wọ́n á sọ mọ́kànfẹ́. Àwọn àfà wọ́n kọ́ pín àwọn ànàbí Ọlọ́run wọ́n pín àwọn òjíṣẹ́ sọ́nà méjì. A ní òjíṣẹ́ nínú èèyàn, a ní òjíṣẹ́ nínú màláíkà. Ọlọ́run ni Allahu yastafi minal malaikati rusulan wa minan nas. Àyà ẹni àtẹ́lì. Ọlọ́run lémi Ọlọ́run ni mo máa ń sẹ́sà òjíṣẹ́ nínú àwọn màláíkà. Èmi náà mo máa ń sẹ́sà òjíṣẹ́ nínú àwọn èèyàn. Ẹni tó bá wù mí ni mo ránṣẹ́ nínú àwọn màláíkà. Ẹni tó bá sì wù mí máa ránṣẹ́ nínú àwọn èèyàn kí mo sọ́dọ̀ ti sí Ọlọ́run. Nígbà táwọn kan sọ pé sí rọ́nà bí lọ ẹ̀kọ́ náà wó mú Ọlọ́run ní àwọn oúnjẹ sí mú náà rahmatan rabbika sẹ́yìn lẹ́mọ̀ bá ń pín kẹ́ẹ̀mí ibi mo rí tí mo gbé sínú bọ́ọ̀ bá ti gbà ọ́ parun ni. Wọ́n náà sọ pé ṣé lágbájá lẹ́kọ́ ló lọ́nu fámìlì wa sọ́nà òun rí ọ́lẹ̀ ni téèyàn ọba ti gba kádàrà yọ dáàmú kú torí jọ kálukú yàn kò sẹ́ni àga tó wà ń bẹ̀ yóò bá ń parọ́ ni àtẹ̀wọ́ labánà àmì tọkọ sídájì wa lọ́wọ́ kọ́ bẹ̀ Ọlọ́run lọ́ kọ́ bẹ̀ àgbẹ̀mí rẹ̀ amẹ́ntọ́kọ́ tálọ́kọ́ Allah. Ànábì ní sallallahu alayhi wa sallam àwọn mẹ́rin nínú wọn Suryaniyun ara Súríà ní á nínú àwọn ànábì Ọlọ́run tó jẹ́ 124,000. Ànábì wa káwọn àkọ́kọ́ Adam Ṣíṣù wà Àhnú. Ànábì ní sórí Àhnú yẹn wa huwa Idris oníjẹ́ Idris wa huwa awwalu man khatta bil qalam bẹ́yìn ó sì kọ́kọ́ fi báírò kọ̀ọ̀kan láyé Ìdírísù ni. Ìyẹn ni àwọn tí ń tẹyẹ rìn bóyá Ìdírísì làwọn tí yẹn gbà ní Ọbàtálá Ọ̀rúnmìlà bóyá ni torí pé àwọn tí a ń ṣe ìjógbe nǹkankan tí a ń tẹ ìjógbe ti kéwú ìyí tí wọ́n mọ̀ mú wálẹ̀ rí ni pé Ànábì sọ pé àkọ́kọ́ ẹni tó kọ́ fàlà sínú yèèpẹ̀ Ìdírísù ni. Ṣé àwọn kí mo sọ pé ṣẹ̀rí àwọn tó ṣáájú wa lọ ṣẹ̀rí àti wa ni tí ó bá ti forí gbá ṣẹ̀rí àwa àbí Ànábì wa ní ó nà àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ nǹkan bìlì kọ́là sallallahu alaihi wasallam pé yọ kọ̀ nǹkan lẹ̀ lóòótọ́ àdìsí kan bí wá tánàbí ní olókọ́ là nǹkan sínú yèèpẹ̀ báyìí. Ànábì wa ní ẹni tí ìlà rẹ̀ bá ṣe déédéé ìlà Ìdírísù Ọlọ́run fóònù náà ní máa nù. Àwọn àbẹ̀rẹ̀ pé bóòlù sí wọ́n dá ìlà Ìdírísì mà bóòlù ọ̀rọ̀ ti fún wọ. Ànábì gan sọ bóun mà. Àwọn àní kí ló fẹ́ lò fún ó ní ìtàn fẹ́ lò fún àwọn ẹ̀fẹ́ ni pé àwọn fẹ́ fi sọ́npa ọjọ́ ọ̀la ká ńgbò tí sọ́pọ̀ ń pọ̀ ọjọ́ ọ̀la ni Ìsìlámù sọ̀rọ̀ lórí eléyìí tí ọba sọ̀rọ̀ lórí rẹ̀ àbámọ́ ló tí Ìdírísì gbé kalẹ̀.
Kùránì ti sọ ànábì ti sọ pé mafatihul ghaibi khamsun kọ́kọ́rọ́ kọ̀kọ̀ márùn ni o la ya'lamuha illa Allah ẹ̀dá kankan máa fọlọ́hun o tí wọ́n bá lọ mọ̀ àwọn òfin gbẹnu kúrọ̀ pé òkúrọ̀ ni ọ́ wọ́n sọ lórí rédíò láti bí ọ̀sẹ̀ méjì pé ẹni tó bá lè sọ nǹkan tí mo jẹ wọnú stúdíò yìí nínú ẹni tó máa kó mọ ifá dáadáa kó mọ iye rìn tẹ kọ́ńkà pé wọlé kọ́ńkà sọ nǹkan tí mo jẹ wọnú stúdíò yọ ẹ bẹ àwọn èèyàn tí wọ́n lè rán mọ́kà púpọ̀ jọ eléyìí mọ ìmọ̀ ọkọ̀ tó tó wọn ò bí abálẹ̀ nìkan kan dájọ́ ààrẹ tí ó pè wọlé kọ́ wá jẹ kí mo sì jẹ wọlé jọ́nà má jọba jẹ tọ́mtọ̀ mọ́lá wọlé tọ́mtọ̀ mọ́lá wọlé mo ṣe ńlá tọ́mtọ̀ fún mo ní kí bàbá tiẹ̀ gbọ́nu sí lẹ́yìn àwọn pé ẹ bá mọ tí mo ṣe wọlé báyìí tọ́mtọ̀ mo sì láwọlé káyọ̀ tí ó pè kí tó súnmẹ́tọ̀ ò lè mọ̀ tó lọ fẹ́ mọ̀ kọ̀kọ̀ ànábì ní Ìdírísù nù wà nù àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ní sòrìyàní yún ànábì sọ́nà ṣẹlá sọ pé wà árùbá àtún mínàlẹ̀ àrọ̀ mẹ́rin wá láti ilẹ̀ Lárúbáwá inú wọn Húdù Ṣuaib Sọ́ọ̀lì ó di mélòó mẹ́ta ànábì wá ní wà nàbí yùkà àtànàbí tiẹ̀ náà dálà nàbí rẹ̀ sallallahu alaihi wasallam so ọ̀gẹ̀ tí ẹ máa ń sọ̀rọ̀ bá ní sí pé ànábì làwọn pẹ́ tó bá ń gbé nìdé lòrán Lárúbáwá kọ lọ irọ́ ni Mákà ni wọn ò ti gbé òṣìṣẹ́ dìde fún wọn ìran Lárúbáwá kò pín sí ìlú Mákà ọ̀fẹ́ lójú Mákà lọ kò tí yìí Mákà ni litunzira qauman ma unzira aba'uhum fahum ghafiluna ọ̀nà méjì làwọn àfáà sí máa ń gbà àtúbẹ̀ wọn tó bá wọ olè ló máa yẹn ní máa náfíù litunzira qauman aṣọ Kùránì kalẹ̀ agbọ̀dé lójíṣẹ́ kó lè bá máa kìlọ̀ fáwọn ìjọ kan máa ń lérò àbáwò tí mo tí kìlọ̀ rú rẹ̀ fáwọn bàbá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà ọ̀rá Mákà lẹ́tọ́sírọ̀ kọ́ máa kó lè bá máa kìlọ̀ fáwọn àjọ kan máa ń lérò ikú tí ẹ ti kìlọ̀ fáwọn bàbá wọn tẹ́lẹ̀ fàún gọ́ọ̀fì ló dà ṣùgbọ́n wọ́n fọ́nú fọ́ra kó ń bẹ̀ ni kò tí kíá ṣe bí kí o ní àrà tó bá wọ̀ ló lè fi dá tó bá sáà ti lè lọ sáà máa fi dára tí ọ̀dá so ànábì láwọn mẹ́rẹ̀ ni o sallallahu alaihi wasallam wa awwalu ànábì wá ní wa awwalu anbiya ibani Isra'il àkọ́kọ́ ànábì àwọn ọmọ Israẹli Mùsá ni àwọn ọmọ Israẹli Mùsá ni alayhi salatu wasalam ànábì wá ní wa akhiruhum Isa ètò kẹ́ẹ̀nù wọn ni Isa alayhi salatu wasalam wa awwalul mursalin ẹ máa gbọ́ wa awwalul mursalin ànábì wá ní àkọ́kọ́ àwọn tọ́lọ̀ rán wá Adam táwọn sọ pé wa awwalul mursalin náà bí ti bá rúgbó náà làọ̀pẹ́ ń tó wá nípìlẹ̀ nabiyyun mursalun òní lẹ́yìn rẹ̀ ní òsírọ̀ súùlù mọ́ kó tó wá kan ànábì Nuhu alayhi salatu wasalam wa awwalul mursalin àkọ́kọ́ kódà rọ̀súlù gan wà wa awwalul mursalin Adam ànábì wà ní wa akhiruhum Muhammad sallallahu alaihi ètò wá kẹ́ inú wọn ni Muhammad tí a rí gbogbo àwọn ànábì Ọlọ́run àgbà wọn gbọ́ ọ̀wà gbọ́dọ̀ alikufuru bi rasulin alikufuru bil jami tó bá ti lè tako òjíṣẹ́ kan ó ti tako gbogbo àwọn ànábì kí lè rí wa Ọlọ́run ní amina rasul kí ni amina rasul kọ́ Ọlọ́run ní kadhaba ti kọ́ ọmọ náà ìdílé mọ́sẹ̀lẹ̀ àwọn àjọ Nuhu gbogbo ànábì Ọlọ́run tẹ́lẹ̀ lọ́ọ̀rán wáyé pátá ni wọ́n ní à ń pè rọ ṣe bí Nuhu nìkan ni à ń pè rọ kò bí àwọn àjọ Nuhu Ọlọ́run wá ní kadhaba ti kọ́
qawmu Nuhi lil mursalin àwọn àjọ ní gbogbo jẹ́tẹ̀mí ọlọ́run wa ni a ń pè rọ ọyọ kọ́ tako làákà rẹ pé ṣé wọ́n bá ànàbí náà rọ ni ṣé ànàbí tí ìyá yìí gbà náà ni nígbà tí lè pe Nuhu rọ wọ́n ti pe Muhammadu rọ wọ́n ti pe Adama rọ wọ́n ti pe Yushau rọ wọ́n ti pe Sọ́ọ̀lì rọ wọ́n ti pe Musa rọ múrísẹ̀lì lọ́lọ́ tí a tó ń tọ́ ẹ̀kọ́ jẹ́ ni pé kadhabati qawmu Nuhi ar-rasul àbí òjíṣẹ́ tí mo rán sí wọn wọ́n pè ní rọ ọlọ́run wá sọ bá ń kadhabati qawmu Nuhi lil mursalin ó fi ẹ̀yìn pé kọ́ ìdà ní pé al-kufru bir-rasul al-kufru bil-jami' tó bá ti takò ànábì kan ọgbọ́rọ̀ ti torí wípé àwọn kan fẹnu ẹ̀gán kan ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n náà wá ní ẹ̀jẹ̀ àjọwọ́ Jésù náà lẹ̀ rárá o wọ́n dán wo ẹni àpọ̀lẹ́ náà nàbí ìsálọ́dọ̀ wa o alayhi salatu wassalam kò sì bá ṣe dákọ̀ rẹ̀ táà ní ṣàdúrà fún àwọn tí wọ́n láwọn ní ọmọlẹ́yìn rẹ̀ ní àwọn oníbẹ̀rẹ̀ rẹ̀ tó a wọn ò níbẹ̀rẹ̀ tó a ló jẹ́ kó gbogbo àwọn Ògún Ọbàtálá ilé ìmọ̀ fún ọwọ́ àtàyè ṣe ni pé báwo yẹn bá ń dákọ̀ wọn gan wọn ṣàdúrà fún Kùránì ní ẹ̀kà mọ́ bu Ọlọ́run wọn àwọn ẹni ìsìn ni àwọn náà lè sọ̀tàn wọn tọ́rọ àbọ̀dá wa tí a ṣáájú wáyé ni ṣe wọ́n kà ṣáájú wáyé wọ́n sí ní ọ̀wá ni so ìtàn àwọn bọ̀dá wa kan náà ni táwọn sì gbọ́ lẹ́nu àwọn èèyàn ókè níjọ́ olórí káwọn Ọlọ́bàtálá sọ pé nígbà Ọbàtálá wà rẹ̀ yìí ọlọ́ba ní kẹ́ sí aṣọ bẹ́ẹ̀ rí torí kò wà tọ́lọ́wọ́ fi kẹ́ àwọn gẹ́mẹ̀ ló fi jẹ́ pé gbogbo ògbẹ̀yìn tí èèyàn bá ṣe fáyé tí èèyàn bá ṣe tẹ̀sìn ìsìláàmù nìkan lẹ̀ sí o gbogbo ògbẹ̀yìn tí èèyàn bá ṣe fáyé pátá ayé òun náà wọn ò ní rántí ẹ̀ máa number one tí wọ́n tún fẹ́ rántí ẹ̀ pẹ̀lú gbìyànjú ó lè máa lọ́rọ̀ ọ̀gbìn wọn ò fi rántí ẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá ṣe fẹ́ sìn àmọ́ ní àwọn bàbá wa tí a ti tẹ̀bí ìlú àbáwá tọ̀ ọ̀kọ́rọ́ àbáwá mẹ́tàlá àbáwá kìnníkà àbáwá gbá àmọ́ rántí wọn àmọ́ gbogbo àwọn bàbá ńlá tó tẹ̀lé lẹ̀ ogun tí wọ́n wà kúlẹ̀ ọ̀la torí pé wà rẹ̀ wọ́n wù orí pa dáadáa ní ẹ̀fì lélẹ̀ gbogbo àwọn táwọn dápọ̀ àwọn tó sáyé láyé wọn àwọn tó jẹ́ tì bá wà àwọn ẹni o bí àwọn Awólọ́wọ̀ tí ẹ̀pá àwọn olóṣèlú táwọn bá rántí Awólọ́wọ̀ ǹjẹ́ ti olóṣèlú kẹjọ sọ pé bàbá Awólọ́wọ̀ tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ Awólọ́wọ̀ àbẹ́fẹ́ sọ̀rọ̀ Bọ́lá Ìgè àbẹ́fẹ́ sọ̀rọ̀ Akíntọ́lá ẹlòmíràn ni àwọn Akíntọ́lá wọ́n yà wèrè lóṣèlú ọ̀dà sí nǹkan rẹ̀ lò ládùúgbò wàhálà tí wọ́n ya wèrè ní òṣèlú ẹ̀ka sọ àwọn ilé agbárí òṣèlú burúkú ni wọ́n ọ̀tẹ́nu wọ́n rántí wọn tẹ́nẹ̀nu gbogbo wàhálà tí èèyàn bá ṣe fáyé ayé ò fi bí sú ọ̀gá yìí èyí tó ọba ṣe fọ́nà Ọlọ́run ọmọ àwọn ọmọ ànàdé àdámọ̀ gan ọmọ sáà báyìí ni a ń kọ lẹ́tà lẹ́gbẹ̀ẹ́ dákun obìnrin tẹ́ ń bọ́lẹ̀ yìí ẹ máa ṣàdúrà fún wa o ẹ̀dá sáà báyìí ni a kọ lẹ́tà lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn obìnrin tẹ́ ń bọ́lẹ̀ yìí ẹ̀jẹ̀ má gbàgbé wa o ẹ máa ṣàdúrà fún wa o tí a ń kọ́ lẹ̀ ní wọn kọ́ àwọn ṣe ti ẹ kọ́ lọ́lọ́wà ni èmi ìgbàgbé nǹkan ṣùgbọ́n tó wájá yọ máa rántí ó kọ yóò sì ní parẹ́. Kọ̀dí mẹ́ta kọ́ mọ̀ wà máa mẹ́ta tí màá kárí mọ́ wà ṣàkọ́ mọ́ wà hùn fi náà sí àmúwàtún wà ṣàkọ́ mọ́ wà hùn fi náà sí àmúwàtún. Kọ̀dí máa tàkọ wọn. Kọ̀dí máa tàkọ mú. Àwọn èèyàn kan ti kú tòótọ́. Wà máa tàtí máa káàrí mú. Gbogbo àwọn dáadáa tí a ń ṣe ilẹ̀, ẹ̀yìn ilẹ̀ kan pé wọ́n ló kù gan ti kù. Gbogbo dáadáa tí a ń ṣe ilẹ̀ kò parẹ́. Àmàdá ọkọ̀ wọn, àbágbẹ̀lẹ́sì mẹ́ta, àbágbàbà súnù, àbágbà mẹ́tàlá, àbáwá ń ta ọ̀kọ̀rọ̀, àbáwá ní lórí máàdù, àbáwá mùdásí, àbáwá nákojú, àbáwá gbá, àbáwá àmàdá ọkọ̀ wọn, àbáwá gbàlẹ́ lánàṣẹ̀, àbáwá gbàlámúnígán. Wọ́n ti kú tòótọ́. Àwọn tí mo ti ìdálómi ti kú nù wọn, à ń gbọ́ lẹ́yìn parí fọ́tò, ṣùgbọ́n dáadáa wọn ò parẹ́ lọ́dọ̀ wa. Wà ṣàkọ́ wà ó fi náà sí àmúwàtún. Ṣé àpá àwọn èèyàn kásì ń bẹ láyé, àwọn èèyàn ò sì rántí wọn mọ́. Tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ mi bá dákọ̀ pé ṣé pé wọn èkú. Tí bá dákọ̀ pírẹ́sẹ̀tì Nàìjíríà mi ẹlòmí ọmọdé wà lẹ́yìn ìmọ̀kẹ́ ìpè mìíràn pé
lóun kọ́ ló kú jò ní ìsáfẹ́ òun kọ́ wọ́n ń bẹ̀ orí sóòkì ní àwà ní wọ́n níta ní wọ́n ní àbàngídá. wà á ṣàkọ́ mọ́ wà hàn fi náà sí àmúwá tún. Tẹ́ àbáwọn kan bẹ ṣe èwo lè tún nínú àwọn pẹ́sẹ̀ntì náà táwọn èèyàn ti ara tí wọ́n mẹ́gà lẹ́yìn àbàngídá ńkọ́. Gowon wà láyé náà. Ó ṣe 90. Yakubu Gowon, yes. Yakubu Gowon wà. Ẹ wò bí mo ṣe rántí lọ. Ó ṣe 90 jẹ. Mo sì máa ká dákọ̀ bàbá wa ní ìsìn ní ìgbó pẹ̀lú mi ìfẹ́ lónìí. Kí ló kèmí àti Gowon? Gowon ńkọ́ gòtú mi. wà á ṣàkọ́ mọ́ fi náà sí àmúwá tún. Ṣé báwọn àbákẹ́ ní ẹgbàá bíi tí a ń sọ bí ìdí tọ́bọ̀ olè lò jẹ́mi lọ káàfin mi ṣé bí là ń lọ jaba ẹ̀ ṣé báwọn àbákan ní akọ́ta rẹ̀ lẹ̀ báwọn àbá ti wà rántí wọn tọ́ba tó a máa wọ jaba ẹ̀ ànímọ́ àwọn akọ́mọ̀ bèrè tàbí bóò níbi ìṣe jẹ́ ìgbà ó ní àpilẹ̀ rẹ̀ àárẹ̀ ẹjọ́ tó tọ́ba pé àwọn olóòṣà àwọn kìnnì kan báyìí báyìí láwọn bàbá ń ṣe èkú lọ́lọ́ba bí ìpò òun náà fi ń bẹ̀rẹ̀ èkú láwọn máa gbé egbò. wà á ṣàkọ́ àwọn lù yìí àwọn lẹ́kùnlẹ́jà rẹ̀ náà lò wọ́n lẹ́kùnlẹ́jà mú lẹ́kùnlẹ́jà mú. àmúwá tún. Bó ṣe wà nù àwọn kí la sọ níbẹ̀ ni pé àwọn náà ànábì Ọlọ́run àkìlọ̀. àwọn ànábì Ọlọ́run àgbà gbogbo àgbà gbogbo wọn gbọ́ àní nítorí táwọn yẹn ń ṣe káwọn náà wá fẹnu àtẹ kán ànábì wa Isa alayhi salatu wassalam ànábì Ọlọ́run ni ẹni àpọ́nlé ni Ọlọ́run bá àlejò ọlá pọ́nlé ìbọ́lọ̀ bá ìtìrò yìí wọn gẹ́lẹ́ náà láàṣì gbà bẹ́ẹ̀ tí ó sì yàtọ̀ àkàrà ọ̀gbọ̀nà àyàgùnlà ẹ̀dà so ìyẹn bá nígbà fẹ́ gbàǹdì àwọn ànábì Ọlọ́run ṣé wá rí ìtọ́kàn ibẹ̀ gẹ́gẹ́ ni mo ti fẹ́ kí àtàwọ̀sá òun náà ni al-iman bil yawmil akhir ká gba ọjọ́ ọ̀kan ìgbọ́ sẹ́rí ká gba ọjọ́ ọ̀kan ìgbọ́ yẹn ìjọ ọ̀kan kọ̀sẹ́ tí ò ní gbàgbọ́ ń bẹ ṣùgbọ́n àwọn tó kó sínú ọ̀rọ̀ méjìlá àdúgbọ́kànlá ni kódà èyí tí mo ti fẹ́ sọ nọ́mbà 1 bẹ̀ nọ́mbà 1 nínú rẹ̀ táwọn gbàgbọ́ gbẹ̀dàlẹ̀ kí a máa gbọ́ pé al-imanu bil yawmil akhir ìjọ yẹn ẹjẹ́ padà sínú àdìsí tí ọkọ̀ mọ̀ kí n fi yẹn ṣe bí foundation lónìí ká tó bọ́nu rẹ̀ nínú nǹkan tá ọkọ̀ gbàgbọ́ ó ní pé nígbà tí wọ́n wá bí Ànábì sallallahu alaihi wasallam tí Jùbìrìlù wá Jùbìrìlù gbé àwọ̀ èèyàn wọ̀ wá bá Ànábì ó wá ń béèrè lọ́wọ́ Ànábì yìí pé fàbírì ní àníṣáà fún mi nírò nípa àjọ́ta yọ parẹ́ níjò láyé yọ parẹ́ Ànábì wá ní mal mas'ulu anha bi a'lama min as-sa'il ẹni tá ń bi léèrè béèrè kọ̀mọ́jẹ́ tí ń béèrè lọ ó fi hàn pé intervention lórí al-imanu bil yawmil akhir ọ̀sẹ̀dá kẹta tọmọjọ́ tí ó jẹ Ànábì gan ọmọ Jùbìrìlù ọmọ kọ̀sẹ́ ní ẹ̀ka tó mọ̀ ẹni tó lọ mọ̀ àṣírí rẹ̀ tú ní 1993 tó ní June láyé máa parẹ́ tó ti bá láwọn èèyàn bá sáré lọ́ta nǹkan ní wọn tí a pé ọwá níjọ́ sátidé ní ọ̀bọ̀ sí so jímà lànà bí ti dá nǹkan bá wà pé jọ́ta yọ́ máa parẹ́ o jímà ní ọ̀jẹ̀ so àwọn èèyàn wá ń ta nǹkan ní wọn ẹ máa wò ọ̀sẹ̀ ń tọ́gọ̀ tẹ́ ń tọ́gbá páyọ́ parẹ́ tó wà lọ́ ń ta nǹkan ní rẹ̀ tẹ́nìkan sì ń rà sọ́run pé tí ń ra ọgbọ́njọ́ ọlọ́nu Yorùbá ní ọ̀run yabọ̀ sá máa sọ̀rọ̀ ẹnìkan wọ́n láyé ọ̀parẹ́ ìwọ wá ń ta nǹkan tiẹ̀ ẹnìkan sì ń rà ìgbà tí Ànábì wá ní pọ̀sẹ̀ntọ́mà sallallahu alaihi wasallam ìtura ní pọ̀sẹ̀ntọ́mà Jùbìrìlù wá bá Ànábì ní ìrìn pé fàbírì ní an amaratiha wá fún mi nírò nípa àwọn sáìn táàfì mọ̀páyé fẹ́ parẹ́ àwọn àfáà jẹ́ kó yá pé nípa al-iman bil yawmil akhir ayakun kípa gbájọ́ gbére àlìkà máa gbọ́ ọjọ́ ọ̀kan yìí a gba àwọn àṣírọ́tù sáà tánàbí sọ nǹkan ọ̀pọ̀tá gbàgbọ́ náà kí láwọn àpẹẹrẹ táàfì mọ̀páyé ìfẹ́ parẹ́ tánàbí kà fún wa a gbàgbọ́ àṣírọ́tù sáà
inú nǹkan àkọ́kọ́ ní bí mọ́kànlá tí mo ní ó ní ìsìnkú ọlọ́rọ̀ ọjọ́ gbẹ̀rẹ̀ kìámà ọ̀kan ní sàdédé bọ́ bí ìjọ gbẹ̀rẹ̀ kìámà ayé yọ ẹ̀ndì ìjọ kan kí làwọn sáyìn tá a fi rí pé ayé ti fẹ́ ẹ̀ndì àmọ́jọ́ gẹ́gẹ́ ṣùgbọ́n níbi ìdá àpò àṣùrọ̀ tó sáà fún wa ó dé ní. a sọ nípa ìṣẹ̀mí sàárè torí bí àlìkìámà kékeré ni ìyanu sàárè ìkẹ́ ẹbẹ̀ àdáàbò ní kọ́bí wà náà ìmì ní kọ́bí kí ni ó ṣẹlẹ̀ bí ànábì lọ sọ fún wa ara ajọ́gbẹ̀rẹ̀ àlìkìámà ni tí wọ́n ní ọgbà ajọ́gbẹ̀rẹ̀ àlìkìámà gbọ́ ọgbà eléyìí ògbọ́ òdì mélòó Odi méjì. a nígbàgbọ́ ń gba jíjáde padà nù sàárè ọwọ́ nù tá gbà inú tá gbà ọ̀rọ̀ sirot afárá kan tánàbí sọ àgbàgbọ́ nínú tá gbà òun náà ni mizan òṣùwọ̀n báwo ni wọ́n ṣe báwo ni òṣùwọ̀n yẹn ṣe rí gbogbo ẹ̀ lànàbí sọ fún wa Sallallahu alaihi wasallam. nínú tá gbà nípa ajọ́gbà àlìkìámà òun náà ni ọ̀rọ̀ ṣàfáà àwọn wo ni wọ́n ṣìpẹ̀ kí ni ó mú wọn ṣìpẹ̀ àwọn wo ni wọ́n sì ṣìpẹ̀ wọn kí ni wọ́n ṣe tí wọ́n fi ṣìpẹ̀ wọn inú tá gbà lò inú tá gbà ní ahwalul qiyama àwọn àṣẹlẹ̀ gbà múrágájì tí ó ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú rẹ̀ ní ọ̀rọ̀ ọ̀nà inú rẹ̀ lọ̀rọ̀ àlìjánnà ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ pa àṣùrọ̀tù sáà kí n kàn ra tẹ́ pẹpẹ rẹ̀ lẹ̀ àwọn tí mo fẹ́ tá a sọ níjọ́ kankan lè bá wọn pé tá a fẹ́ sọ ìlágbára ànábì kan sọ bá kù jọ kan Sallallahu alaihi wasallam. ànábì wa sọ yí pé aláàmà sọfíkùn ẹnìkankan yóò gbọdọ̀ dé ẹnìkankan gbọdọ̀ dé bó sálámà ṣùgbọ́n ànábì ní káyé tó parẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ ìwà ń kà á lọ zúrì fi tó nígbà zúrì tó ànábì ní Bilal pèrún yá kírun ó pèrún wọn sálámà bẹ́ẹ̀ sálámà tán ànábì ní aláàmà sọfíkùn ẹnìbọdì ò gbọdọ̀ dìde o ntí mò ń bá lọ tẹ́lẹ̀ ká tó kírun káyọ̀ tó parẹ́ nǹkan bá ṣẹlẹ̀ àlàsárì tó wọ́n tún kára àsárì tán ó tún bẹ̀rẹ̀ sí ní sọ́lọ mọ́ngílì tó ìṣá ìlọ láwọn sàbẹ̀ ń jọ náà wọ́n ṣe èdè seminar without any preparation ipe mọ̀ ń bọ́ àṣùbà yẹn wá kí ìdá ẹ̀ fi rí pé ọbẹ̀ elétò lọ́lọ́nu ọmọ àwọn tó yẹ ayé ànàbí ó gbé wọn bẹ̀ tó bá jẹ́rọ àwa ẹni á disappoint Ọlọ́run ìmáàmù tó bá fẹ́ mọ̀ wípé ẹ̀rí àwọn àríkanú rí wáyà dísì kẹ́kẹ́ pé sàbí kan ti ẹ̀yọ́ dìde àbíyàwó ẹnìkan wá pẹ̀kẹ́ àkílédé ẹ̀fẹ́ kúkalẹ̀ ọlọ́ni ẹ̀bọ́ dájọ́ ẹ̀mọ̀ tí fi ń dájẹ́ rẹ̀ láàárọ̀ yìí gbogbo mọ̀ pàdé bí òun tí ì fi wọ́n lẹ̀ wọn ò sì wà bí àwọn náà ò sì dìde wàláhì kò lè ṣẹlẹ̀ mọ́ láyé táwọn ẹ̀ ìdí tó jẹ́ pé àwọn tó dáa jù lọ́wọ́ sálẹ̀ sáà wọn máa jẹ́ sàbí ànàbí nù Sallallahu alaihi wasallam. wọ́n á dáa jù wá lọ́n gbogbo ọ̀nà ìmáàmù tó bá fẹ́ rẹ̀sìn ààrẹ tó bá mọ̀ fún wèé ṣe ìmáàmù àwọn èèyàn kan pọ̀ ń lé lásán súúrí ẹ̀kọ́ tí wọ́n súúrí dígẹrẹwu ya ìmáàmù dígẹrẹwu pàṣẹ tí ó dùn àwọn èèyàn ní okòó ní sí yá ìmáàmù kankan máa o kọ́ bí tẹ́ bá bí dáa kọ́ dán wò lẹ́yìn àsọ̀bá àjọ mọ́ndé kọ́ wá ní ìsọ púpọ̀ pariwo èdè sẹ́mínà kọ́kànlá sàwọn alẹ́kùn àtọ̀rọ̀ àkàtù ẹjọ́ gba yín jẹ́mọ́ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí ó important àfẹ́ sọ ẹ̀ka fún mi ní 2 hours so pẹ̀lú ògo Ọlọ́run tí mọ̀mọ́ yẹn bá tá a bá rí àwọn tí wọ́n sì jẹ́ ọmọ ẹjọ́ nínú mọ́ṣáláṣí òun àwọn ó tijú díẹ̀ wọ́n kàn sí bí ẹni bá fẹ́ rí sí ibùkọ́ hello ok nẹ́tọ̀ọ̀kì ọ̀dá ìlọ ọ̀tánu bàtà rẹ̀ tó bá kó bẹ́ẹ̀ ẹni rí lọ àwọn ọmọ ẹjọ́ ọ̀nù tí wọ́n wà nínú mọ́ṣáláṣí òun àwọn ọmọ ẹjọ́ ọ̀nù tí ẹ rí àwọn ọmọ ẹ̀sìn àwọn ọmọ orí social media yọ́kàn pé sáwọn alẹ́kùn imam ẹjọ́ ẹ̀yin jẹ́mà ibi tẹ́ bá sọ̀rọ̀ yẹn sí imam mo ti lọ ṣẹ́gbọ́ yóò tún dágbére kìí ṣe pé yóò yọ̀bọ̀ ọ̀tà ọmọ ẹjọ́ ohun tó bá wà láyé ìsìn o ní ó yọ̀bọ̀ ọ̀tà bí ẹni pé rìsíìfù kọ̀pọ̀ ẹ̀lò ṣe rárá kò ṣe ọlọ́nu àwọn sàbí òwà dìde tí n tánà bí wàá sọ fún ni yí èdè sẹ́mínà sọ àwọn sàbí wọ́n ní gbogbo wá kò ń bẹ́ẹ̀ fa àlámùná àfagùnà nígbà kálukú ń padà ríra wọn ẹni tí ó máa di àáfàá fúnra wọn ni bí làákàyọ̀ bá ti ṣàpùtò pé dákun nígbà táwọn bí sọ̀rọ̀ lánàá náà ọkà nǹkan méje kan mẹ́ta mo rántí gbà mo délé ìyẹn ni mẹ́ta wo ló rántí tó sọ pé mẹ́ta tó rántí ọkà ọkà tèmi lè fi kù torí mi gan rántí rẹ̀ ní lẹ́tà tí àpò náà ti di àáfàá rẹ̀ nǹkan táwọn bí wàá sọ
ńlá la wá fẹ́ sọ ìmọ̀ ìyàsìkò tí ó lè gbà wá lórí àṣírọ́tù sáà nìkan ṣùgbọ́n àwọn summarize àwọn àáfàá pín sí méjì lábala kan àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n pín sí àṣírọ́tù sáà àti àṣùgbọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wẹ́rẹ́ tánà bí sọ pé káyó tó parẹ́ yóò ṣẹlẹ̀ tó jẹ́ wẹ́rẹ́ á sọ àlè mẹ́nu bá gbogbo ẹ̀ tán ṣùgbọ́n à ń lọ bí sókí kọ̀ọ̀kan wọ́n sì pé àwọn kan sí àṣírọ́tù sáà àlùkùbùrọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá mẹ́wàá níyàn tánà bí ká ìkẹkẹ́nu mẹ́wàá ò tí ì ṣẹlẹ̀ báyìí inú mẹ́wàá ẹ sì rí pé ọjọ́ ayé sì tó dínà ó tún dínà ìkẹkẹ́nu mẹ́wàá yẹn kì í ṣẹlẹ̀ àwọn kan tún pín sí ọ̀nà mẹ́ta tá a bá tún wò lọ́nà míì wọ́n ní àkọ́kọ́ ó ní àwọn ìtànàbí sọ ó ti ṣẹlẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tó sọ ó ti ṣẹlẹ̀ ìpínkejì ọ̀nà ìpínkejì àwọn tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú tó sọ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ á sọ àwọn ìtàn fèsì lọ́wọ́ ìpínkẹta ó làwọn tí ń sọ tí ò tí ì ṣẹlẹ̀ tí ó sì padà ṣẹlẹ̀ tá a bá nígbàgbọ́ ń pè léyìn láwọ́pọ̀ gbẹyọ kan gbọ́ nínú ọ̀rọ̀ al-iman bil yawmil akhir ṣùgbọ́n kí n kọ́kọ́ mẹ́yọ kan ẹyọ kan orí ẹ̀ ní ti bẹ̀rẹ̀ ìjọ mẹ́jọ àkọ́kọ́ ń tó ṣẹlẹ̀ láyé tó jẹ́ pé ní ọ̀gá àdánwò pé àlìkìámà tó ànábì nǹkan méjì ni ó wá tó tẹ̀léra wọn ànábì méjèèjì lọ́dẹ̀ ti lọ buistu ana wasaaka àtàyè ànábì ní níjọ́ Ọlọ́run ti gbé mi dé lójíṣẹ́ èmi àti tó gbẹ̀rẹ̀ kìámà bá ṣe rí ni ọwọ́ ṣe báyìí tó ti bá kò sí nǹkan kan láàrin wa báyìí èmi ni wọ́n gbé mi dìde kọ̀sánàbì mi mà àlìkìámà ní tẹ̀lé mi gbígbé dìde ànábì àpẹẹrẹ báyé fẹ́ parẹ́ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ànábì ní ikú òun gangan tó máa ti jáde láyé ẹgbà wáyé títà kọ̀ wá rí bẹ́ẹ̀ ó kú bí ìjọ mẹ́wàá àbíjọ mélòó kẹta náà bí ó jáde láyé ó dìde láàrin òru ó wá jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí a ń pè ní Abu Muwaihiba ànábì ní Abu Muwaihiba ọyà ń dé Ọlọ́run ránṣẹ́ sí mi ní ìsìn pé kí n máa lọ sí Bàkí níbi tí a ń sin òkú sí Mẹ́dínà Ọlọ́run ní lọ ṣàdúrà ń bẹ̀ fún gbogbo àwọn òkú mùsùlùmí tó wà ń bẹ̀ ọya intolic bíi bí a jọ lọ láàrin òru Abu Muwaihiba wá tẹ̀lé nígbà wọn á débẹ̀ ànábì wá ṣàdúrà ẹ̀yin òkú tẹ́ ti kú yìí Ọlọ́run balẹ̀ ẹ ti wà náà kí Ọlọ́run tẹ́ ẹ bá mọ irú àdánwò táwa tá a wà láyé lónìí ń fèsì ẹ̀yin ọmọ báyìí ti wà náà kí Ọlọ́run ànábì ní sọ́jọ́ náà lọ́run pé kí lẹ wí. Ànábì sọ pé ẹ̀yin tẹ́ ti kú tẹ́ bá mọ inú àdánwò táwa tá a wà láyé lónìí ń bẹ kì í sásìkò Tinubu lànàbì ń sọ̀rọ̀ o. sẹ́wọ̀n kí inú ìjà tó yẹ ká bá bàbá wo òdu àjà tí ẹ ń sọ wá láti ilẹ̀ Lárúbáwá bí tàbá ti máa lọ tàbá ti máa lọ hájì lọ́fẹ̀ẹ́ ká máa jẹun ká máa mu wọ́n wá wálẹ̀ Yorùbá wọ́n wá bí àdàbí ìrìn ìyà tí ń rìn wọ̀n dá o wọ́n sákò ń bi tí sìmẹ́ǹtì ti dúnlẹ̀ wọ́n gbé abọ́ bí elépo 1,200 yìí tí n bá rí ẹ ìgbẹ́ni tó àbájọ ọkọ̀ bá kí lẹ sákò sí gbogbo àní ìsọmọ Saudi làbàjẹ́ akọ̀mọ̀ sí mọ́kọ̀ ọ̀fẹ́ àbàmọ́ jẹun táà ní nídìí bá ń ṣe wàhálà kankan so Abu Muwaihiba ànábì wa ṣàdúrà tán ànábì wa kọjú sẹ́yìn wọ Abu Muwaihiba ibi mo ti ń ṣàdúrà lọ ẹ̀ Ọlọ́run ránṣẹ́ sí mi pé kí n mú kanu méjì kí n máa bọ̀ lọ́dọ̀ òun Ọlọ́run báyìí lásìkò òkú mi ti tó kí n sì wà lìjẹ̀ náà tàbí kí n mú kẹ́mì mi ogun tí táyé òfin parẹ́ kí n sì wà lìjẹ̀ náà Abu Muwaihiba ní ànábì dákun mú kọ́ wà láàrin wa lọ gbére ni o mọ́ mú pé kó kú ní ìṣọ́ ànábì ní kálá wàlá mọ́ká ń sọ ọ̀pọ̀ ni èmi ti mú kí n lọ bọ́lọ̀ ọba mi ànábì ní kí ló dé Abu Muwaihiba ní kí ló dé ànábì ní fìtínà mọ̀ ń wò lọ́ọ̀kẹ́ yìí tọ́rọ̀ dẹ̀dẹ̀ tí kaba ti ń dé ìkejì ọmọ tẹ̀lé ànábì ní wal akhiratu sharrun minal ula èyí tó bá wá kẹ́yìn yóò tún wá burú jù lákọ̀ọ́kọ́ lọ. ó ní kálórì páànù gbogbo ẹ̀yin mùsùlùmí tí mò ń wé tó tẹ̀léra wọn kódà wo èmi ti mú kí n máa lọ ànábì wọlé ìjọ náà lànábì jáde kẹ́yìn bó ṣe wọlé ìlàárẹ̀ ọlọ́jọ́ dé tánàbí fi jáde láyé ibi tí mò ń lọ ó ní pé bí táà ti gbé lọ nínú ọ̀rọ̀ tánàbí sọ
tó ní aburú kan gbogbo àwọn àfà kò sí àfà kankan tó mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn à ń tàlíyà o àwọn àfà kan ṣe gbìyànjú ni nígbà táwọn ẹbí sọ pé ọ sọ àwọn àṣọ̀tà tó clear ìkẹ́ wá ń bẹ tó rújú tí ò sí nǹkan kan táwọn àfà lè kálukọ́ kan máa tú ni nínú ìmọ̀ tọ́lọ́sí bá nàbí nàbí ní nǹkan náà àwọn káyọ̀ tó parẹ́ fìtí náà kan bọ̀ kò ní sẹ́kùlé kan láyé àfi kó débẹ̀ àwọn ọ̀fọ́ ọ̀mọ̀ kálukú kan gbé nínú gba àfà tó ti lọ ni pé ẹ̀wúrù nǹkan wo ló lè jẹ́ àárín àwọn àfà àtàjọ lásìkò ní Saudi wọ́n ní àwọn ń rò sí pé íńtánẹ́ẹ̀tì ni ó jẹ́ àyínú léwu wò tí landroid phone ní ìsìn 17 náà kẹ́jú bẹ́ẹ̀ lọ ẹ̀bọ́kọ̀ òní ìyàwó òní oní àmọ́ pé ààyè òsì lórí Facebook ẹwà àdánwò tó tún ṣẹlẹ̀ fún ẹ̀ náà máa fi kọ́kọ́ kẹwà àdánwò àbànà ọlọ́ọ̀bẹ lọ èyí tánà bí sọ̀kọ́ jẹ́ dáadáa torí pé ní báyìí èsè rí ọ́bà jẹ́ tó ọláwọn kó sì máa ṣẹ́kù dáadáa ara àṣẹ́kù dáadáa ní olùdókòó tá à ń jókòó yìí ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sì báyìí ṣe lè rí ọ́bà jẹ́ kó dàbà yìí tó ń wọ́ sí jù báyìí lọ ànábì láwọn èèyàn kan máa wà lórí dáadáa kọ́lọ̀ nǹkan kèmí àti yín kọ́nà wọn torí bẹ́ẹ̀ tí wọ́n ń jókòó yìí kọ̀bẹ̀ ẹ̀sẹ̀sì lórí òdo ni ọbẹ̀ máa lékún lórí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kì í ṣe bí wọ́n ti háwó fún wa àfààní ọlọ́ọ̀bẹ lọ èyí tá a fílẹ̀ tá a fi wá gbọ́rọ̀ Ọlọ́run kọ́nà ọba àdìkọ́lá kọ́ bá ní sàlékún rẹ̀ ọwọ́ láàdọ́ kan sọ rẹ̀ ká gbọ́ àwọn nǹkan tí a fẹ́ sọ fún Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ dàpọ̀ ẹ̀jọ̀ ẹ̀yà farabalẹ̀ tẹ̀síwèé Allahu Akbar. sàtúwà sàmọ́ ìbọ̀ yìí ẹ̀sà òkè abẹ́lẹ́ òun dúpẹ́ ní àti àlékún àlàáfíà ara ọlọ́kọ̀ bá dúpẹ́ fún wọn. ẹni tí ó bá ń gbọ́ wá sí wọn tó bá tó ń lo àwọn wá sí torí ti íńtánẹ́ẹ̀tì ẹ̀yìn àwọn nǹkan tó ń lọ dókítà wọn sọ̀rọ̀ nílẹ̀ ìjọ ìjà farabalẹ̀ lẹ́nu àgbà lásìkò díẹ̀ tábàkì òǹkà bóyá dókítà láwọn ọ̀gá kan lè sọ fún wa tó ti padà nìjọba. àwọn tí wọ́n yá àwọn ẹlẹ́kọ̀ọ́ kankan yẹn wọ́n ti pàdé àpòpọ̀ máwọn tí ìjọba lọ jẹ́ bí nǹkan bí làwọn sì àyè àwọn ẹlẹ́kọ̀ọ́ láti mọ pàtàkì Islam lórí ẹ̀rọ ayélujára àwọn tí wọ́n ti bá wa fún ẹ lẹ́sìn òtí ń pọ̀ tó fún eléyìí àrùwá ẹ̀dá parabalẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ iṣẹ́ kan iṣẹ́ tí ààrẹ mùsùlùmí fún gbogbo ilẹ̀ Ìbàdàn Alhaji Monsur Adamu ọmọ àwọn àgbàlagbà wọ́n pè ní lánàá wọ́n níyàwó àwọn ìyàwó wọn yẹn ti di mùsùlùmí